Oòduà àjọwọ̀rọ̀ ọ̀dọ̀ lògbàdì o àtàtà olúfẹ̀ ló wọlé sí iyì ní gbogbo orí adé jẹ àárín gbogbo ayé ta wáyé nínú ìyẹn náà ni a ti fi ta irọ́ ẹlẹ́nìí iṣẹ́ tó wú mi lórí ju gbogbo ṣẹ́fẹ̀ ṣe àwọn oníṣẹ́ àdáni tẹ ẹ máa ń kó ẹjọ́ ẹ bá mi dákẹ́ bẹ̀yẹ o àwọn oníṣẹ́ àdáni tẹ ẹ máa ń ràn lọ́wọ́ tẹ ẹ máa ń mo ti wọn sí dáadáa bó ṣe máa rí olóde iyì tó bá yín lè ní mo máa bá yín kalẹ̀ o ẹ ó máa mọ̀ ọ́ ṣe ọ̀rọ̀ yálà ní ṣíṣe ní ṣíjẹ ní ṣíwí ní ṣípọ̀ ní ṣílẹ̀tẹ̀ gbogbo ayé onílù fún tó lókùn ìfẹ́ gbogbo tá a máa fi ń jẹ oyè tá a máa fi ń gbá iyì olùkọ́lọ́wọ́ yóò àwọn aláṣẹ fún wa ti tó lẹ́gbẹ̀gbẹ̀rún onímọ̀lẹ́nu ẹgbẹ̀gbẹ̀rún ọdún wọ́n ti tó kọjá nítorí jẹ́ yìí ó wà lára ẹjọ́ nítorí pé bí ayérayé lè lọ́mọ náà tí ẹ bá jẹ oyè ọmọ jẹ́ ìwé àkókò lé lórí tí a bá jẹ oyè ewé àkókò ara ìjì ló ti jábọ́ ẹgbẹ́ ara ìjì ló ti jábọ́ ìtọ́bíbí ara ìlú jábọ́ lábára ilé ọlọ́run olóńgbà ìlábára àwọn aláṣẹ̀kù ìgbìmọ̀ máa jẹ́ ti ní o ajẹ́tì ní àárọ̀ ajẹ́tì ní ọ̀sán ajẹ́tì ní àṣálẹ́ ẹni lẹ́yìn oníṣàṣe iṣu ẹ̀yìn ṣubú ẹ̀yìn ìdààmú nígbà tí ìlú ẹ̀yìn àkàtà olúfẹ̀ ìgbà jẹ́ pé lọ́wọ́ ìgbà jẹ́ pé ẹgbà lẹ́yìn ọmọ máa mọ yìí lábára ọlọ́run olóńgbà ìgbà jẹ́ àmàjẹ́tì ní ayé àwọn ayẹyẹ yìí o ó ṣe ń jẹ ipò yíyẹ sílẹ̀ fún yín ṣe pé ká jẹ́ yẹn lónìí ajé bàbá jẹ́ ti yín ni kò sí tó jẹ oyè lóṣù bẹ̀ tí kò rí ìlọsíwájú kò sí lẹ́yẹ yìí torí oyè oṣù bẹ̀ ó ti ọba kò rí lọ dáadáa torí pé gbogbo ọba náà tó máa ń ṣòro ìdúró ti bẹ̀ kò sí aládẹ́kọ̀ọ́ lágbára ayé tí wọ́n ṣe òròjú ọ̀rọ̀ tàbí ṣe kílẹ̀ ní lápá ọlọ́run amọ̀rí o amọ̀rí ìrora yóò ní ìlú ìjọ tí mo lè ṣàdúrà fún ilé ìlú oyè náà amọ̀rí lórí o ayẹ yí ilẹ̀ ló ń yẹyẹ lé ilẹ̀ ló ń yẹ àgbàgbà lọ́rùn ó ní kí ẹni kèmí lè ṣe ìlú ọ̀rọ̀ yálà o ó máa bọ̀ sí o ẹ̀yìn ìlú dàrú o ó ti mú ẹ̀ àgbẹ̀ àgbẹ̀ o àgbẹ̀ àgbẹ̀ o.
Please, all the ladies, stand in front of you.